الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين، السلام عليكم ورحمة الله وبركاته. أدوك أبا الله سبحانه وتعالى أبا لغبر جلو أبا لا نجلو أبو نيك جلو أدوك فلان أبا لي أريتوكو tolúwa mi ṣe fún kó wa èyí tó tóbi jù ń bẹ òun náà ni orí Islam. adúpẹ́ fọ́lọ́run bá lé lérí o, àmọ́ lórí, àmọ́ ní ìkẹ́, àmọ́ láàánú ọ̀rẹ́ Allah subhanahu wa ta'ala. Ọlọ́run jẹ́ ọjáre kó fi Islam rọ̀ wá lọ́rùn jù báyìí lọ, qawlan wa fi'lan, zahiran wa batinan. Ọlọ́run dáhùn kó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run wá fẹsẹ̀ wá ní lérí, kó pa wá lérí Islam, ó gbé wa lè lẹ́ni tí ó máa jẹ́ mùmínì pẹ̀lú Ọlọ́run ọba. Ọlọ́run fi wá sínú àwọn tí ó wọ Firdawsil A'la pẹ̀lú àwọn ẹni ẹ̀ ní àwọn nábì rẹ̀ àtàwọn ní dáadáa tó gba àwọn ṣúhádà. àwọn eléyìí ni wọ́n dá lẹ́ni tí wọ́n bá ń kẹgbẹ́ jògbìdàn kìyàmà. Ọlọ́run kà wá kún wọn. Allahumma amin. Akí ogbà ló mọ̀ pátá fún ọdún tí a ti bẹ̀rẹ̀ tí ó parí ní òní Saturday yìí. Nígbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam wani yóò ayyamul Eid, ayyamul mina, ayyamu akil wa shurb. Ìjọ Mínà, ọjọ́ tá a máa ń jẹ ní tá a máa mú ní òyìn kan ọ̀bọ̀ ìsọ́kọ̀ wọn gbáwẹ̀. Ìyàn kan ọ̀bọ̀ ìsọ́kọ̀ wọn gbáwẹ̀. Ìjọ ọdún ò gbọdọ̀ gbàwẹ̀ ń bẹ̀. Ìjọ kejì ọdún ò gbọdọ̀ gbàwẹ̀ ń bẹ̀. Ìjọ kẹta ọdún ò gbọdọ̀ gbàwẹ̀ ń bẹ̀. Ìjọ kẹrin ọdún ò gbọdọ̀ gba àwẹ̀ ń bẹ̀. Ló jẹ́ pé òní ni 13 of kíní Zulhijjah, òní ni ọdún ọparí yanyan. Ẹ bá fẹ́ pa ẹran léyá, ọ lè pàtí tí ó fi wọ̀. Tóun bá ti wọ̀ lónìí, ó ti bọ́nù. Ọlọ́run já di ọdún míì. Lẹ́yìn ìgbà náà, pẹ̀lú kò ní jẹ́ 13, àwọn tá máa ń gba àwẹ̀ oṣù ojú ọ̀run 13, 14, 15, 13 oṣù eléyìí ní àbá gbà òṣìṣẹ́ Ọlọ́run ọba ń bẹ̀ ni o. Ìyẹn gba 13 rẹ̀. Ọdọ̀ wá gbà lọ́la Monday, ọ̀la Sunday àtijọ́ Monday lọ. Wallahu ta'ala a'lam. Kódà bá jẹ́ pé àwẹ̀ oṣù tí yẹn máa ń gba mẹ́ta mẹ́ta kìí sí dandan ó jẹ́ 13, 14, 15. Ànábì a máa gba mẹ́ta nínú oṣù. Ó lè gbà ń pìlẹ̀ níjọ́ mi, ó lè gbà láàrin níjọ́ mi, ó lè gbà ń pa níjọ́ mi, ó lè gbà tẹ̀lé ń tẹ̀lé. Níjọ́ mi ó sì lè díkẹ́ ni ó lè kún wọn bá gba ilé ìjọ Monday. Nígbà míì ìjọ Monday mi ti ń bọ̀ wá, nígbà míì Monday mi ló tún tẹ̀lé. Ànábì a máa ṣe kíni, a máa ṣe bẹ́ẹ̀. Àwọn sálàfù náà sì máa ṣe kíni, wọ́n máa ṣe bẹ́ẹ̀. La yalzam aw la yushtaratu fi sawmi 3 ayyamin kulli shahr an takuna ayyamuhu mutatabi'a. Kìí ṣe májẹ̀mú ó jẹ́ pé àwẹ̀ oṣù ká máa gba mẹ́ta mẹ́ta nínú oṣù kó ti kíni kó tẹ̀tẹ̀lé ra wọn, kìí ṣe májẹ̀mú. Àmọ́ dáa ní àbá ń gba 13, 14, 15 pẹ̀lú àwọn àdísì míì tàtún sí kíni tàtún rí tánàbí wà sọ àwọn ba'da sahaba in sabata al-athar, in sabata al-hadith. Pẹ̀lú ìrọ̀tọ́ láwọn bá tá sí máa kọ́ alẹ́kọ̀ọ́ níbi tí ráfà wa النسائي Abu Abdurrahman táwọn fi ṣe wá láǹfààní àti débi báàbí kan báàbí tarkil wudu min al-qubula
nínú àwọn kan tí ó ba àlùwàlá jẹ́ òun lẹ́ni tí ó níyàwó lọ́dọ̀ a máa ṣẹlẹ̀ ńjọ́ mi ó ti ṣàlùwàlá pẹ̀lú pé ní àánú àti ìmọ̀ ṣó pé Islam ò le wọ́n àti àwọn èèyàn sọ̀rọ̀ ni ìsídà wọn fẹ́ bínú ni ìsídà wọn fẹ́ pẹ́tì ẹ ni ìsídà kó fẹ́ ṣó pé ó sì lọ́fẹ̀ẹ́ kò sí láì fi mẹ́ lẹ́yìn tó ti ṣàlùwàlá kó sí kíni ó kìsì ìyàwó rẹ̀ lódì wọn ìgbà tí kan ọba ti jáde lára rẹ̀ ìyàwó la pé o àṣọ ẹlòmíì o ìyàwó lè kìsì ọkọ ẹ̀ ọkọ lè sí kíni ó lè kìsì ìyàwó ẹ̀ kọ́dà tá bá ti ṣàlùwàlá tí kan ọba jáde ní ara wọn tí kan bá ti wá jáde wọ́n lọ sí kíni wọ́n lọ tún àlùwàlá ṣe ni wọ́n fọ́n tó bá jáde nù wọ́n tún wá sí kíni wọ́n tún àlùwàlá ṣe níta wá sọ ìyá àsọ lásán ẹ̀rí ẹ̀ ń bẹ látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam tó yìn ọ́dọ̀ anábì a ní pé akhbarana Muhammad ibn Musanna afá Muhammad ọmọ Musanna náà afá aládìsí ni Imam Bukhari gbà jáde Imam Muslim gbà jáde Imam Tirmidhi Imam Nasā'ī Ibn Majah wọ́n gbà jáde àwọn ashabu kutub àti Abu Dawud gbọ́n gbà jáde látọ̀dọ̀ afá yìí an Yahya ibn Sa'id gẹ́bẹ̀ látọ̀dọ̀ Yahya ọmọ Sa'id bẹ́ẹ̀ náà àwọn ashabu kutubu síta náà gbà jáde látọ̀dọ̀ ẹ̀ an Sufyan bin Sa'id an Sufyan lópe àmọ́ Sufyan bin Sa'id al-Thawri ni wọ́n ní pé akhbarani Abu Rawq wọ́n ní Abu Rawq sọ báyìí fún àwọn orúkọ Abu Rawq Atiyatu bin Harith Atiyatu bin al-Harith al-Hamadani sọ tí afáàyẹn mọ̀ tafsir dáadáa àmọ́ o sọ̀dúkù ní kìí ṣe síkọ̀ tàbá ní pé síkọ̀ nìyàn brain ẹ̀ pé síbẹ̀ bí èdè tán tí máa ń sọ lẹ́yìngbà náà kìí ṣe tí máa ń parọ́ brain ẹ̀ sharp ẹgbọ́n mi kìí sì parọ́ àwọn tàbá gbé sọ̀dúkù nìyàn kìí parọ́ ìwà pálapàlẹ̀ níbà lọ́dọ̀ rẹ̀ àmọ́ ń jọ míì ma ń gbàgbé ọkọ rẹ̀ máa ń tó bá sọ níjọ́ mi ó lè takò tẹlù mí ń tó bá sọ níjọ́ mi ó lè takò tẹlù mí lẹ́lù mí tí bẹ̀rẹ̀ tí ẹ pé jù lọ òun là ń pè ní kẹni saduq khafifu ad-dabt khafifu ad-dabt khafifu ad-dabt pé dọ́pùtù rẹ̀ kò mú tó òun náà máa òun náà há o àmọ́ máa ń gbàgbé níjọ́ mi ọmọ bọ́ọ̀dá sí ọmọ pé rọ́rí jẹ́ khafifu ad-dabt ọ̀ inda sifatu khifatu ad-dabt inda sifatu khifatu ad-dabt ìyàn mọ̀ mọ́ ṣú wípé tí bá ń gbà níjọ́ mi ẹ̀bọ́n mi tí bá ti ń tako àwọn siqat nínú àgbà tí a fi máa khifatu madha ad-dabt nìyẹn nínú ọ̀nà míì káwọn fi mọ̀ pé rọ́wí inda khifatu ad-dabt òun ni kó sọ̀rọ̀ kẹjọ́ kan nínú ọ̀nà ìgbàtọ́ fi mọ̀ pé rọ́wí ní kí ni khifatu ad-dabt níjọ́ míì òun ni kó sọ̀rọ̀ kẹjọ́ kan kọ́ gbàdé sí kan ọjọ́ kan nígbà yóò bá tó sọ yóò tó sọ́rọ̀ náà míì tó takora wọn bá tí bí wọ́n lọ sọ báyìí wọ́n lọ tó sọ nǹkan báyìí ní ọgbàtà fi mọ̀ pé rọ́wí ní kí ni khifatu ad-dabt nìyẹn kì í sòkòrọ̀ àmọ́ ìmọ̀ ń gbàgbé àbọ̀rọ̀ òkè àfáàní àmọ́ sọ̀dúkù ni kìí sí kíni kìí sí síkọ̀. ana Ibrahim at-Taymi látọ̀dọ̀ afá Ibrahim at-Taymi orúkọ Ibrahim bin Yazid at-Taymi Abu Asma al-Kufi síkọ̀ ni ó kàn ní àrùn ó ní bí àrùn méjì àbí nǹkan méjì tí yẹn gbọ́dọ̀ be careful látàrẹ̀ ní máa ń sọ àdísì ìjọ mi àkọ́kọ́ mẹ́rin pé máa ń ṣe irsal ẹ̀kejì mẹ́rin máa ń ṣe kí ni máa ń ṣe tadlis kí là ń pè ní irsal òun ní pé yóò máa irsal nítumọ̀ yóò padà jáde bí àdísì ó ní ìtìláàkù mẹ́ta tàbí ní àdísù mursal lahu thalathatu إطلاقات له ثلاثة إطلاقات
wọ́n máa ń lò lọ́nà mẹ́ta. Àkọ́kọ́ mẹ́ wọ́n máa ní hadith mursal, òun là hadith tó jẹ́ wípé tabi'i aw man duna tabi'i yarfa hadith ila nabi sallallahu alaihi wasallam, aw kan pe ma asnadahu tabi'i wa man dunahu ila nabi sallallahu alaihi wasallam. Hadith tó jẹ́ pé tabi'i gbé lọ sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam direct, òun là ń pè ní mursal. Aw ma asqata fi tabi'iyyu sahabiyya, hadith tó gbé tabi'i gbé ànábì kó ó gbé sàhábé kó mẹ́ wọ́n fi tí sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam. For example, ká ní pé Hassan al-Basri ó ní pé ànábì sọ báyìí, a mọ̀ pé Hassan al-Basri kò bá ànábì ní ayé, àyàwó ànábì ló gbọ́dọ̀ wọn, ọgbọ́dọ̀ Ummu Salama, àwọn Maimuna náà àmọ́ wọ́n ń gbá dísì lọ́sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam direct, á ti mọ̀ ikú ti já kí ni gbọ́ ìyàkan náà sàábé. Irú àdísì yẹn là ń pè ní kíni mursal, ma rafa'ahu tabi'iyyun ila nabi sallallahu alaihi wasallam, aw ma asqata fi tabi'iyyu sahabiyya. Àdísì tó gbé tabi'i sí kíni ó gbé sàábé kú mẹ́ ni wọ́n ń dákọ̀ ànábì direct, òun là ń pè ní kíni mursal. Ìtumọ̀ kanu àwọn ní pé ní a ti mọ̀ pé sàábé náà ló dákò mẹ́ níjọ́ mi, a sì mọ̀ pé àwọn sàábé olóòrùn ni wọ́n, sàábé ò lè parọ́. Ìmọ̀ ń ṣẹlẹ̀ níjọ́ mi kí tábì yìí mọ́ gbọ́ ọ̀rọ̀ sàábé kó wọ́n ọ̀rọ̀ ta ni tábì ibi ẹgbẹ́ tiẹ̀, ẹ̀gbọ́n mi, àmọ́ tábì ẹgbẹ́ rẹ̀ tó gbọ́ yìí òun lè mọ́ parọ́. Nítorí náà àdísì yẹn ṣe kéré weak náà fi sọ pé àdísì mursal, àdísì mọ́ra da'if. Àdísì táà bá ti rí tábì kó dákọ̀ sàábé ń bẹ́ tí wọ́n ń sọ pé ànábì ló sọ̀rọ̀, àdísì wá sí kí ni agbèsẹ́gbẹ́ kan da'if ni. Àwọn àfáà kan ní kò gbọdọ̀ jẹ́ da'if, kò gbọdọ̀ jẹ́ kí ni kò gbọdọ̀ jẹ́ da'if. Ẹgbẹ́ mursal lọ́dọ̀ táwọn ẹni tó lè ṣe ma asnadahu tabi'iyyul kabir ila nabi sallallahu alaihi wasallam, ما أسنده التابعي الكبير إلى النبي صلى الله عليه وسلم. انت عنكو الحديث مرسل سنبو لين أنا مرسل رأو تاوان òun l'hadith tó pé tábì tó dàgbà yóò fi hadith yẹn ti sọ́dọ̀ Ànábì direct ni, ohun táwọn ń pè mursal. Irú hadith bẹ́ẹ̀ ó lálàáfíà because tábì tó dàgbà ẹ̀gbọ́n mi yóò bá sàbí láyé, ẹ̀wọ́n mi sàábí tó dàgbà ló sì kí ni yóò bá láyé náà, yóò bá ń sàábí àgbà àbí sàábí kéèkéé yóò gbá wọn, òun náà ti wà náà kò lè parọ́. Nítorí náà àdísì àwọn gbà nínú àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ Imam Shafi'i ó ní àdísì tí tábì kẹbíru bá gbà wá o, òun lòun pè mursal lọ́dọ̀ tó wọn, mursal lọ́dọ̀ tó òun máa lò ló fi jẹ́ iná máa ń sọ pé Imam Shafi'i ń lo mursal. Mursal ta nílò تابعي كبير. جابي حديث سعيد بن مسيب، حديث سعيد بن مسيب بدوا حجة عند من؟ عند الشافعي. òun ìdá padà. Ìtumọ̀ ẹlẹ́kejì nìyẹn. Ìtumọ̀ ẹlẹ́kẹta tá tún máa ń pè ní mursal, àti ní pé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ma rafa'ahu tabi'iyyun ila nabi, tabi'i tó wá lẹ́yìn ànábì ló gbé sọ́dọ̀ ànábì dàrẹ́tì. Ìsídà ọjọ́ méke tábìí àbújágbàlagbà tábìí kí láàmà pé mursal. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tábìí lọ́dọ̀ yẹn mursal lọ́dọ̀ táwọn ma asnadahu tabi'iyyun kabirun ila nabi sallallahu alaihi wasallam. Àdíjẹ́ pé tábìí tó dàgbà òun ló sì kí ni òun ló fi ti sí ọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam. Lọ́dọ̀ sí Imam Shafi'i àtàwọn náà faramọ́ hujja àdísì náà àwọn onídà padà. Ó di tìlákù mélòó? Méjì. Mélòó la rí kó ní? Mẹ́ta.
ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ náà tá ń pè ní àdísù mursal náà fi mustolahu tá bá ní mustolahu in tá a máa ń lò mustolahu ni àmọ́ tá a ṣe ń lò ọ̀nà mélòó la ń lò sí ọ̀nà mẹ́ta ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni pé ma saqata fihi rawi ma saqata fihi rawi gbogbo àdísì tá bá ti gbà wá tá a bá ti rí rọ́wí kan mẹ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí ọ̀bá lágbájá láyé ìsì mítì sí ó lè jẹ́ ń pìlẹ̀ ó lè jẹ́ láàrin ó lè jẹ́ ní ọ̀dọ̀ tábìí kí lámà pé mursal mursal yẹn wá àwọn tó máa ń lò láwọn al-usuliyun wal fuqaha wọ́n bá ní hadithu mursal ní al-fuqaha ma saqata fihi madha rawi wọ́n ní gbogbo hadithu dọ̀ ìfipátá mu'allaq ní ọwọ́ mudolu ní ọwọ́ munqati'u ní ọwọ́ mursalu náà lọ́dọ̀ àwọn àfá aládìsí náà ọwọ́ wọ́n mẹ́ ti gẹ́ẹ̀tì ní àwọn ní pé hadisi àfá Ibrahim Taymi iman ṣe irsal iná lọ́wọ́ ṣẹlẹ̀ sí hadisi sáà ń sọ yìí òun ló ṣẹlẹ̀ sí láwọn àfá àpọ̀ wọ́n fi gbàdìsí yẹn wọlé amadi àná Aisha lọ́tọ̀ ìyàwó Aisha ọ̀báyà Aisha láyé kò bá ìyàwó Aisha láyé ìyí sọ pé látọ̀dọ̀ ta ni kò bá ìyàwó Aisha láyé àbí kò tẹ̀pàdé ìyàwó Aisha ìsìn fún àdísì tí sí ó ti jáyàn kan bọ́ lójú àdísì tó bá gbà wá agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ gbòdì káàbù pẹ̀lẹ̀ níta ń pè ní ìrìsàlù yẹn nínú nǹkan táfàyè tó kó sí ìkẹlẹ̀ kejì kíni tedilis àfáà yìí máa ń ṣe tedilis yóò fún yàn lórúkọ tí yìí jẹ́ yóò pàkéjì oúnjẹ yóò fún lókọ̀ mí wọ́n máa ń ṣe nítorí pé kẹba lè rí pé ọgbà àdísà lọ́dọ̀ yẹn ńlá táàmà rí yóò jọ yín lójú ó fẹ́ jẹ́ nìyẹn tóbi lójú yín yóò wà sọ lórúkọ mí orúkọ tí ń jẹ́ náà ní o àmọ́ orúkọ yẹn kò popular pẹ̀lú ẹ̀ òun náà ń pè ní tedilis mohammed sampo wa kan ní látọ̀dọ̀ kí ló kò jẹ́ Ali Àyìndé àmọ́ Muaz látọ̀dọ̀ Muaz ndọ́gálùkú mẹ́rin kí ní àgárí látọ̀dọ̀ Àyìndé inshallah fún ní àfá kan tó ń jẹ́ Àyìndé àfá táwọn ò mọ̀ rí wọ́n bẹ́ ń gẹ́ ti rí bá ní ìsì Àyìndé tán jẹ́ Àyìndé ó fi jọ wá lójú ni irú nǹkan báwọn à ń pè ní kíni tedilis orúkọ tó popular pẹ̀lú ẹ̀lọ́ ẹkú sí kíni ó sọ fún wa ìmọ̀ ẹ̀sàmpù mi wà Sheikh Kamaluddin kí láwọn yẹn mọ̀ pẹ̀lú wọn Sheikh Kamaluddin kí ẹ̀ka wá ní pé látọ̀dọ̀ Sheikh Muhammad Habib Al-Adabi Sheikh Muhammad Habib Al-Adabi tàníjẹ́bẹ̀ tàlẹ̀ ní tó ń sọ tàníjẹ́ Sheikh Muhammad Habib Al-Adabi ẹjá máa wájì báàánú Sheikh Kamaluddin náà ní jẹ́ Muhammad Habib mo bẹ̀ ti gẹ́ ti ní báhùn in tá ń pè ní kínú tá ń pè ní tedilis fi ṣúyókù ní ẹ̀ ìyẹn máa ń ṣe ń jọ mi láti kó fi jọ àwọn èèyàn lójú ìsì máa ń ṣe ń jọ mi láti kọ́ fòkù rọ́ ẹ̀gbọ́n mi ó ń gáàjì lábọ́jọ́ òpùrọ́ ni ọmọ tí láti sí wọ́n dà padà yíwa látọ̀dọ̀ Abu kìíní kan Abu Izza Abu Izza ló gbà wákọ̀ Abu Izza ẹjá máa wádìí ẹjá gbàdí ìsìwà Abu Izza lọ́dákọ̀ yóò jẹ́ sí kọ́ ni tó jẹ́ pé ta ló ń tọ̀hún olórúkọ míì tó popular pẹ̀lú ẹ̀ tó jẹ́ kí ni òpùrọ́ irú àfáà yìí fọ́ọ̀lù sí méjì yẹn ìmọ̀ ń ṣe irsal ìsì máa ń ṣe kí ni tedilis alátọ́rọ̀ Ibrahim At-Taymi àni Aisha lọ́dọ̀ yàwó Aisha ọba yàwó Aisha láyé èyí sọ pé yàwó Aisha ló sí kí ni ló sọ̀rọ̀ yẹn fún un anna nabiyya sallallahu alayhi wa sallam látọ̀rọ̀ annabi ọlọ́nàbí pé kí ni kana yuqabbilu ba'da azwajihi annabi a máa kíìsì àwọn ìyàwó rẹ̀ kan yóò kìí sí wọn bá lọ kírun thumma yusalli ànábì olóò kírun bẹ́ẹ̀ wala yatawadda kò ní tún àlámì ṣe kò ní ṣe gẹ́ni kò ní tún àlùwàlá mi ṣe
à ń bọ̀ wá síbi àdísì o à ń bọ̀ wá síbi ìsinádù àmádìsì orinlẹ̀ because ojú ọ̀nà ní wá yàtọ̀ sí ìrìsáàlì tí kíni Ibrahim Taymi yìí ṣe tó jẹ́ ọdọ́dọ̀ ta ní ọdọ́dọ̀ wáyá Aisha ọdọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Qala Abu Abdurrahman sọ báyìí Nasa'i náà nìyẹn laysa fi hadha al-bab hadith ahsan min hadha al-hadith ó ní kò sáàdì tó lálàáfíà ju àdísì yìí lọ àdísì mi mẹ́tọ́ lálàáfíà jùlọ wa in kana mursala kọ́nà jẹ́ bá àdísì tá a sọ yìí àdísì kíni nítorí kíta ní Ibrahim Taymi ò sí kíni ọba wa qad rawa hadha al-hadith Amash ti gbàdísì ní ìwá Sulaiman bin Mahran an Habib bin Abi Thabit síkọ̀ni an Urwa síkọ̀ni an Aisha tó yàwó Aisha àdísì yẹn lálàáfíà náà àdísì yẹn lálàáfíà èyí ó bá yàwó Aisha Urwa bá yàwó Aisha lọ́yé ó gbọ́dọ̀ yàwó Aisha ó ní pé Ànábì sallallahu alaihi wasallam a máa kíìsì àwọn apákan ìyàwó rẹ̀ tó ti sàrọ̀lá kò ní tún àlámì ìsìn yóò sì lọ kírun rẹ̀ àdísì lálàáfíà ni àmọ́ àwọn ẹ̀kan fẹ́ dáútà àdísì yẹn gbẹ́ ọ̀rún in tó fi mú Ibrahim Taymi tó jẹ́ síkọ̀ tí ó lè sọ pé ọ̀dọ̀ báyìí lòun ti gbọ́ wá definitely Habibu kò lágbára tó Ibrahim ẹni tó gbá tọ́dọ̀ rẹ̀ Urwa yẹn àwọn ọmọ Majhulu ní àá Urwa búrú Zubairu ní irọ́ Urwa tún Muzani ní àbí Muzaini Urwa Muzaini àwọn Muzani sí rẹ̀ kí ni dọ̀ífù ní nítorí náà lísì dọ̀ífù ní ọwá fún wọn lísì pé Abu Dawud gbà wá Ibn Majah náà gbà dísì yẹn wá àwọn dárúkọ Urwa gẹ́gẹ́ wọ́n ní Urwa tó bóun kéde sọ bẹ́ẹ̀ nítorí náà dísì yẹn sí kíni ọ̀nà láàfíà eléyìí ni Sheikh Ahmad Shakir lọ Abu Ashbal Ustaz Ahmad Shakir nínú àfà aládìsí ni ẹ̀bọ́n mi gbogbo àwọn 1890 àbí 90 kìnnìkan ni wọ́n lò Sheikh Ahmad Shakir Abu Ashbal àti Sheikh Albani àti Sheikh wa Abdul Muhsin Abad aládìsí gẹ́ni ọlọ́láàfíà àti Sheikh Adam Etobi gbogbo wọn sí kíni aládìsí yẹn lọ́láàfíà ẹ̀bọ́n mi àni Aisha àni ìyàwó Aisha ló sọ bẹ́ẹ̀ Ànábì a máa kíìsì apá kan nínú ìyàwó rẹ̀ tẹ́yùn sì jẹ́ nìyẹn that is tọ́kọ bá kíìsì ìyàwó rẹ̀ tí kan bá ti jáde lára ó lè sí kíni ó lè lọ sí àlùwàlá wallahu ta'ala a'lam. Naam, babul wudu mimma ghayyaratna ìmọ̀ sàlùwàlá níbi oúnjẹ tán bá ti ṣe ẹ̀wọ́n mi ìmọ̀ sàlùwàlá níbi kíni oúnjẹ tán bá ti ṣe tí yàn bá jẹ oúnjẹ tán ṣe nípìlẹ̀ Ìsìláàmù yóò lọ sí kíni yóò lọ sàlùwàlá nípìlẹ̀ Ìsìláàmù ni o nípìlẹ̀ Ìsìláàmù nígbàtí Ìsìláàmù ọkọ̀ bẹ̀rẹ̀ tí wọ́n dé Mádínà ọdún alákọ̀ọ́kọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì ọdún kẹta ọdún kẹrin oúnjẹ tí yàn bá ti jẹ oúnjẹ báyìí oúnjẹ tí wọ́n fi náà sí yóò lọ sí kíni yóò lọ sàlùwàlá àmọ́ ń gbà tó padà yá wọ́n ṣe kíni wọ́n stop ẹ̀ irú nǹkan báhùn kí là máa ń pè ẹni tó bá mọ̀ ìdájọ́ tó ti wà tẹ́lẹ̀ tí wọ́n ti ń ṣe ọwọ́ ayọ́ wọn ni pé kò ní dìmọ́ kò sí ní dìmọ́ kí là ń pè ẹ̀yà naskh barakallahu fi ẹ̀yà gbà kí mú là ń pè naskh ìdájọ́ tán bá ti káńsù tán fi mú ìdájọ́ mi ọ̀yá gbàgbà tán fi mú kíni ìdájọ́ mi wá òun náà ń pè ní kíni naskh so tí èyí tó wá parẹ́ òun ni wọ́n ń pè ní nasikhu èyí tó bá wá parẹ́ òun náà ń pè ní kíni mansukh àmọ́ kí wọ́n gbé ìdájọ́ kó lẹ́ òun náà ń pè ní kíni naskh èyí tó bá wá parẹ́ òun náà ń pè ní kíni nasikhu tó bá yẹ pé áyà ni wọ́n ń pè ní áyàtù nasikha so tí tó bá yẹ pé áyà tí wọ́n gbé kó òun náà ń pè ní kíni mansukha áyàtun mansukha bí àpẹẹrẹ nípìlẹ̀ Islam ìyẹn lè mọtí Islam kò sọ́n pẹ̀ Islam kan ní pé kẹmọ́ mọtí ní fi ń dáa yasalunaka an al-khamri wal maisir qul fihima ithmun kabir
wa manafi'u lin-nas wa ismuhuma akbaru kiri min naf'ihima. Wọ́n bèèrè lọ́wọ́ Ànábì nípa ọtí àti tẹ́tẹ́ sọ pàfà ní bẹ́ẹ̀bẹ́ àmọ́ àbúrú bẹ̀ ó tóbi kíni lọ ó ń láàkáyò tí mẹ́bí kò sí kíni àmọ́ ọ̀tọ́ ọ̀bá ní láàkáyì ó lè mọ́ mú ǹso ma parẹ́ ìdájọ́ tí Islam kọ́ gbé wá ní pọ̀tínù ìgbà ó tún yá gẹ́rẹ́gẹ́rẹ́ Islam tó sọ pé bẹ́bá ti fẹ́ kírun ẹ gbọ́dọ̀ mu ọtí wala taqrabu salata wa antum sukara bẹ́bá ti mu ọtí ẹ má mu ṣekíní ẹ má kírun ìgbà tó tún yá Islam wé kíní tẹ́ gbọ́ innamal khamru wal maisiru wal ansabu wal azlamu kíní rijzun min amali ẹgbẹ́ ni wá iṣẹ́ èṣù ni èyí pé tẹ́wàá kí wọ́n máa mú tí máa kí ló ti di báhùn ó ti di máa sùhà ẹjìnà sí òun ni ayatò kiri náà sí ha gẹ́bẹ̀ náà ni oúnjẹ tán bá ṣe tán bá ti dáná tó jiná ẹ̀bọ́n mi bí i bá ti jẹ́ lọ́wọ́ pìlẹ̀ Ìsìláàmù yóò lọ tún kíni sí alọ́ aláṣẹ àwọn sàábé kan ní táwọn mọ́nu àwọn ọmọ wípé Ànábì ní pé kìí bọ́dọ̀ sí kíní ìyá tún lè máa sí kíní kò níbi kí ẹ sálọ̀ àmọ́ àwọn ọmọ láfún sọ pé ìyẹn nímọ̀ tán ìyẹn ọmọ sí kíní ìyẹn ọmọ wá mọ̀ ní ẹ̀gbọ́n mi ìyẹn sí kíní ìyẹn nímọ̀ tán ló fi jẹ́ pé Abu Hurairah radiyallahu ta'ala anhu àti ìyàwó Aisha àtàwọn kan nù sábẹ́ ní táwọn ọmọ ní àbá ti jẹun lọ́dọ̀ sí kíní bọ̀ tí nígbà tó padà di ọwọ́ gbẹ̀yìn àwọn sàbí kan wọ́n rí Ànábì tí ó jẹun ẹ̀bọ́n mi tí wọ́n gbé búrẹ́dì wá kí lẹ́sì máa mi ṣe búrẹ́dì tán tún fi ṣeré sí kí náà mi ṣe ṣeré iná ni náà tán fi sún Ànábì ó sì jẹ́ ẹ̀bọ́n mi Ànábì ó sì lọ kí wọ́n ìsàrọ̀lá èyí táwọn mọ́nu èyí táwọn Ànábì sì gbẹ̀yìn nu wọ́n èso bí lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam sáà lè máa sàlù àlá níbi tí ẹran tàà bá jẹ Ànábì wá wù yẹn sàlù àlá wá wù yí ẹ má sàlù àlá ní sọ pé kí ni optional ni kìí sí kí ni kìí sọ́rọ̀ èèyàn má kìí sí pàrọ̀ láyẹn bàjẹ́ alátọ́dọ̀ àfáwà Ishaq bin Ibrahim anba'ana Ismail bin Ulayya Ismail bin Ibrahim ibn Ulayya ni wa Abdurrazzaq àti Abdurrazzaq San'ani afá aládìsí sọ ibn Musannaf ni a ni hadathana Ma'mar عن محمد بن راشد عن زهري لا تدع محمد بن مسلم عن عمر بن عبد العزيز لا تدع عمر بن عبد العزيز عمر بن عبد العزيز تابعين ابن نقي تابعين واتباع التابعين كده تابعي اتباع كني تابعين قال àwọn اتباع bí ọwọ́ tàwọn Zuri àwọn pẹ̀lú àwọn Zuri wọ́n jọ lùgbà ní wọ́n jọ sẹ́gẹ́ ní wọ́n jọ lùgbà ní àmọ́ ó mọ́ ọmọ Abdulaziz al-Umawi ni family Banu Umayya ni àwọn Banu Umayya yẹn àwọn ni wọ́n gba khilafa lẹ́yìn àwọn Ali Muawiya bin Abi Sufyan Yazid bin Muawiya Marwan àtàwọn bẹ́ẹ̀ àwọn náà ń pè ní Banu kẹni Umayya al-Umawi Bani Umayya bàbá wọn ní jẹ́ Umayya wọ́n wá sí násábì wọn náà jẹ́ kíni al-Umawi alikini al-Umawi Umar ibn Abdul Aziz bàbá rẹ̀ jọ ọmọba àmọ́ Abdul Aziz ò jọba ẹ̀gbọ́n mi kò sí kíni kò jọba àmọ́ ẹgbẹ́ rẹ̀ òun ló jọba àmọ́ gbogbo àwọn ọmọ lọ́ba máa ń jẹ ẹ̀yìn wọ́n máa ń jayé wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń jayé náà Abdulaziz wá wò báyìí lọ́kàn ó wá rí ọmọ rẹ̀ tí àwọn èèyàn ṣe léṣe lójú ibi báyìí tí ń jẹ́ Umar ṣe léṣe ẹ̀jẹ̀ jáde níwájú ẹ̀ báyìí tí ibi rẹ̀ fọ́ ó wá wò báyìí tó bá jẹ́ wípé ìwọ yìí ni o
wọ́n ló fi ń dájú mọ̀lẹ́bí wa tí wọ́n fọ́ lérí báyìí ìwọ ló ń dájú. Ọwọ́ mú lọ sọ́dọ̀ àfáà Sọ́ọ̀lì ibn Kaysan ní bá ń kọ́ Kùránì, ọwọ́ kọ́ bá ń kọ́ Kùránì, bá ń kọ́ kéwú. Àfáà Sọ́ọ̀lì Kaysan ni máa ń wá láti ibòmíì ni yóò wá kọ́ ọwọ́ wọ́n ọmọ tí mo rí ìyẹn rẹ̀ ní tí Ọlọ́run tóbi lẹ́mìí ẹ̀ tó Ọlọ́run tóbi lọ́kàn rẹ̀ ju tèmi gan lọ. Òun ò rẹ̀ ní tí Ọlọ́run sí kíni tó tóbi lọ́kàn èèyàn tọ́mọ yìí ọmọ kìí sì nígbà wọn. Bàbá yẹn á wò wáyé pé jáìjà yìí là wa ìwọ́ lọ sí ẹ̀sìn ìgbà tó ti mú ojú ọ̀nà tẹ̀sìn yìí wà lọ yẹ ká fi síbi ẹ̀sìn dáadáa ni ó wá mú kú ní Sham ní headquarter ń gbà yẹn, ó wá mú wá sí Madina, ká mú yẹn kó l'Abuja ẹ̀bọ́n mi ká wá mú wá sí Ìlọrin ló sì rí nù. Ọmọ president kó l'Abuja ẹ̀bọ́n mi ká wá mú wá sí Ìlọrin wá kéwú, àwọn mú wá sí Ìlọrin, àwọn mú wá sí Madina. Máa gbogbo ìwà táwọn sàábé ń ṣe yìí, àwọn sàábé ànábì rẹ̀ àtàwọn àfáàrí máa kí lọ́dọ̀ wọn, àwọn sàábé kéèké tó kù. Umar ibn Abdulaziz wá lọ́dọ̀ wọn. Tí Umar ibn Abdulaziz bá ń bọ̀ wá lé kéwú yóò wà ní kọ́kọ́ bóun ya ọrùn òun náà, ó tún láwọn bóun ń pè é àwọn ẹmẹ̀wà tó bá ya ọrùn wọ́n bá ṣe gbogbo ẹ̀mà ètò dírẹ́sì inú kínú àti kéwú tán padà sílé kò rí kéwú jọ́ kìíní àti kéwú tán irun yìí náà jẹ mọ́ létí lé kéwú ó sì pa ọgbọ̀n tìǹù. Ni wọ́n lọ sí alcohol farabalẹ̀ nígbà gbogbo ẹ̀, Ọlọ́run ní kí bẹ̀rù Ọlọ́run tó wá súdù tó wá wọ́ sọ́kàn rẹ̀, gbogbo orun ọpátì, gbogbo ìjọba òun ọpátì, ọwọ́ mójútó hadis, ó mójútó kéwú, ìbẹ̀rù Ọlọ́run wá sí kíni ó wà lọ́kàn rẹ̀, ó wá sáfáyé. Nígbà tí bàbá rẹ̀ sì mú wájọ́ kíní àná, àwọn èèyàn wá ń fi bàbá rẹ̀ sí ẹgbẹ́ ọ̀rí bàbá kòkì, ó wá mọ́mọ́ rẹ̀ wá ọ̀rọ̀ ìpé ìjọ kan ọmọ òun náà jẹ́ bọ́ọ̀nà ń pè yóò di president ẹ̀gbọ́n mi yóò wá dàgẹ́ bí wọ́n ọmọ àtọ́bù ẹ̀rùnkẹ́ ni irú ní wá ní bọ́ọ̀nà wọn bá ti wáyé yẹn sẹ́yìn rẹ̀ dáadáa yìí ní ayọ́ ọdí wọ́n rúgbọ́n àtọ́bù tó náà kọ́ńtró yẹn. Àmọ́ pẹ̀lú àníyàn dáadáa tí bàbá rẹ̀ ní bàbá òjọba o, àmọ́ náà ní kọ́ mọ́ padà sí kíni òjọba. Nígbà yẹn tí wọ́n rí pé ọmọ ìwà Mọ̀dínà gbogbo àwọn fámìlì rẹ̀ tán jẹ́ president nígbà náà, ọmọ ìwà Mọ̀dínà òun kọ́ mọ́ jẹ́ gọ́fúnà, a máa fi jẹ gọ́fúnà. Ó wá darí Mọ̀dínà ní darí tó jẹ́ kò sí gọ́fúnà tó dàbí tiẹ̀ mọ́ lẹ́yìn àwọn sàbí Ànábì sọ́lẹ̀. Ó darí Mọ̀dínà. Nígbà tó wá yá ẹgbẹ́ bàbá rẹ̀ tí wọ́n ń rẹ̀ máa bọ̀ wá sí Ṣáàm wá bá mójútó àwọn kan. Ìgbà tó wá dé ìlú yẹn tí tó wá sí nínú ẹ̀gbọ́n bàbá yẹn wá dùn, tí wá lóhun fẹ́ kú tí ń bá kú ọmọ àbúrò mi ní fi jẹ́ kéré òun ní fi jẹ́ president, ó prefer rẹ̀ jù kéré lọ jọ ọmọ tí ẹ lọ. Ọlọ́run ní tọ̀ wá kú ní 1999 hijira 99 hijira ní ẹniyẹ kú. Àwọn àfi Umar ibn Abdulaziz wọ́n fi jẹ́ president. Ó wá control ìjọba mùsùlùmí fún ọdún méjì gbáko láti 1999 di 101 ọdún méjì ló lò tó ṣe wá darí yẹn. In fact wọn rẹ̀ ní tí ó gba sàrám, wọn rẹ̀ ní tí ó gba sàrá àbí sàká gbá sàká ìnídìí àwọn rẹ̀ ní tí ó gba sàká ààrẹ ní táàfún sàrá níbi tí kí ni dídí yẹn tó láwọn àfáà kan fi máa ń pè ní huwa mina khulafa'ir rashidin. Ó wà nínú àwọn àrólé ànábì tó sókè ní afinimọ̀nà dáadáa. Àmọ́ mistake ni ká ní pé huwa khamisu khulafa'ir rashidin, ká ní pé òun ẹlẹ́ẹ̀karùn-ún khulafa òkè ní mistake ni. Kí ló fi jẹ́ mistake? Kí ló fi jẹ́ mistake? Tàbí tá bá pè Muawiya bá pè mo ti sọ yes mi dìbà mo ti sọ nítorí Muawiya òun lẹ́wà lẹ́yìn Àlí ẹ̀gbọ́n mi àbí lẹ́yìn ìbò náà ń pè lẹ́yìn Àlí Hassan
bun Ali ló wá òun ló step down fún tani fún Muawiya Hasan rẹ̀ àti Muawiya rẹ̀ wọ́n lọ́lá ju tani lọ Umar ibn Abdul Aziz lọ nítorí náà kò lè jẹ́ lẹ́ẹ̀kẹ́lò kò lè jẹ́ lẹ́ẹ̀karùn-ún Khulafa'i ar-Rashidin. Òun náà sì sọ ó ní eruku tó bọ́ síwájú Muawiya ẹ̀gbọ́n mi eruku lásán tó fẹ́ sí ojú Muawiya àbí tó fẹ́ sí mú Muawiya olóore jù òun lọ lójú ànábì tánjọ́ jagun pẹ̀lú ànábì eruku tó tá sí olóore jù òun lọ. Kí lẹ́wà ń pè ní khamisu Khulafa'i ar-Rashidin ọba mú bẹ́ẹ̀ àwọn Shia ànágbé rán dáadáa wọn wá tẹ́tí because àwọn Shia tó ní fashion díẹ̀ fún because kí ló fà ní pé Banu Umayya àwọn rí wípé àwọn ìjọ Ali àwọn ìrìnàjò àwọn bẹ̀rù ìjọba wọn tọ́bá tí wọ́n bọ́ sí di khalifa tọ́bá tí bọ́ sí di mímbàrí tẹ́gbà wá kan sí gbé wá ní in sabata al-athar àwọn nǹkan ní wọ́n máa ń ṣépè fáwọn tani fáwọn Shia Ali àtàwọn jama Ali nígbà tí wọ́n mú Abdulaziz débẹ̀ níbi khutbah yẹn ó kàn change ẹni ó ní kẹ́ máa lókè ní inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idhukum la'allakum tadhakkarun ó ló change ló jẹ́ gbogbo àwọn bá ń ṣe khutbah náà bàbá àgbàlagbà ohun àbẹ́lòmí wọ́n mọ̀ sí láyé pa khutbah dẹ́sọ̀ kí ni inna Allaha ya'muru bil adli wal ihsan in tó mọ́ bí ká fi replace ẹni ẹ nígbà tó di kíni khalifa àwọn àwẹ̀ òní khamis iná òkè sọ ní khamis kò lọ́lá tó ta ni Muawiya kò sí lọ́lá ta ni Hasan bin Ali radiyallahu ta'ala anhum ajma'in. Ibi tá ti lọ ní pé an Umar bin Abdul Aziz látọ̀dọ̀ Umar bin Abdul Aziz an Ibrahim bin Abdullah bin Qaris an Abi Hurairah ó sọ báyìí pé qala Abu Hurairah sọ báyìí pé sami'tu Rasulullah aláwọn gbójú sí ọlọ́wọ́ bá yakun tí ń sọ báyìí pé tawadda'u mimma massati an-nar ẹ máa sàlùwàlá níbi tí náà bá ṣe kéré tó bá ti sè kìí ṣe bí tí náà bá jó kìí ṣe bí tí náà bá kàn because iná lè kankan jọ mi tí ò ní ṣe jiná ẹni ìdíkẹ́ sàlùwàlá ẹ̀gbọ́n mi àmọ́ tí náà bá ṣe kéré tó bá ṣe jiná ẹ bá ti díẹ̀ ṣe kéré sàlùwàlá ń bẹ̀ o àlùwàlá yẹn sì já aṣọ pé lẹ́yìn nípìlẹ̀ kíni ìpìlẹ̀ Islam Ọlọ́run sì sọ ma nansakh min ayatin aw nu'siha na'ti bi khayrin minha aw mithliha nasikhun bẹ láàrín sọ wípé gbogbo sílábọ̀sì táwọn kan lò tání kò sí nasikhu nínú Kùránì kò sí nasikhu nínú Sharia wọ́n kọ́ láwọn yunifásitì kan àgbákò ní sílábọ̀sì yẹn o ẹni tí bá ti ń kọ́ nítorí kò sí nasikhu àgbákò sílábọ̀sì ní nǹkan yíò wò ìsàkíyèsí o. Naam hadisi mi tó rí látọ̀dọ̀ Ibrahim bin Yaqub haddathana Abdus Samad bin Abdul Warith haddathana Abi al-Husayn al-Muallim haddathana Yahya bin Abi Kathir an Abdurrahman bin Amr al-Awza'i annahu sami'a Muttalib bin Abdullah bin Hantab yaqul qala Ibn Abbas sọ báyìí pé ó ṣẹlẹ̀ pé Abu Hurairah wà ńbẹ̀ Abu Hurairah ń sọ wípé bí ẹ̀bá sáwàlá yóò sí kíni yóò tó kíni sí ìpà àti fàdísì àti fòwàrí àti fàdísì kan. أخبرنا ربيع بن سليمان حدثنا إسحاق بن أبي بكر وهو ابن مضر حدثنا أبي عن جعفر بن ربيع عن بكر بن سوادة عن محمد بن مسلم عن عمر بن عبد العزيز عن ماذا؟ عن عبد الله بن إبراهيم بن قارض قال رأيت أبا هريرة يتوضأ على ظهر المسجد فقال أكلت أسوار أكتم فتوضأت منها إني سمعت رسول الله يأمر بالوضوء مما مست النار. أنا ترى جعفر أما ربيع أم بكر بن سوادة لا تدو أفا بكر أما سوادة بكر أما سوادة أفا لانلاني
àfáà ńláńlá ni tó sì ní ìgbìyànjú nínú àwọn tí wọ́n gbé ìmọ̀ wá sí Áfíríkà ni wọ́n gbé ìmọ̀ wá sí Áfíríkà sí kọ́ ni kódà nígbà tí wọ́n ń gbé ìmọ̀ káàkiri tán sì gbìyànjú káàkiri inú odò ló tẹ̀rì sí tó fi kú ibi odò ló tẹ̀rì sí ní wọ́n à ń kọ́yàn káàkiri Umar ibn Abdul Aziz náà ló sẹ́ndì ẹ̀ ẹ máa lọ kọ́ àyàn kéwú ẹ lọ kọ́ àyàn ní kwẹ́sìn ibi tó kú sí nìyẹn. An Amr ibn Abdul Aziz Abdullah ibn Ibrahim ibn Qarith ra'aytu Aba Hurairah aláwọn rí Abu Hurairah yatawadda Abu Hurairah ń sàlùwàlá ala dhahri al-masjid lérí masalasi lérí dẹ́kìnì masalasi ń sàlùwàlá ń bẹ̀. Faqal ọwọ́ sọ báyìí pé ìgbà tí wọ́n á rí Abu Hurairah èyí masalasi ti sàlùwàlá tí ò sí. Faqal ní akaltu athwara akt mo jẹ gbọ́nà ń pè wàrà tí wọ́n sè tán bá sí wàrà tán yóò wá lè èyí tí máa ń lè yẹn elékújẹ́ àbí kí ló máa ń pè báyìí wàrà náà máa ń ṣe yóò wá lè báyìí onírọ̀ yóò lè gan kápẹ̀ ní bẹ́sikẹ́ ó ní mo jẹ wàrà líle ní fatawadda'tu minha nítorí náà mo fi ń ṣe kí ni mo fi ń sàlùwàlá ẹ̀rí tán bá sí wàrà líle yẹn ló ní sí máa ń ṣe kí náà fi ṣe kí náà fi ṣe iná ni ó ní fatawadda'tu minha mo fi lọ sàlùwàlá inni sami'tu Rasulullah mo gbójú sí Ọlọ́run bá ya'muru bil wudu ó ní ká máa sàlùwàlá mimma massati an-nar in tí náà bá ṣe kí ni tó bá ti sì jìnà alélé nípìlẹ̀ kí ni Islam ó ti wà máa sóòrò so ti báwọn nínú nǹkan tá kan bẹ́ẹ̀ ni pé kò sí láì fi ń bẹ́ẹ̀ kí yàn sàlùwàlá lérí òkè mọ́sálásí kódà kò sí láì fi ń bẹ́ẹ̀ kí yàn sàlùwàlá nínú mọ́sálásí náà tó mi ọba ti ní disturb àwọn tí wọ́n ń kírun ní mọ́sálásí tó pé eruku níbẹ̀ ẹ̀fọ́ mi mọ́sálásí tó pé kí ni ní eruku ní pẹ̀bá sàlùwàlá mẹ́ sóbi ní disturb àwọn ní disturb because àbá ti lè sàlùwàlá lókè mọ́sálásí a lè sàlùwàlá ní kí ni inú mọ́sálásí náà àmọ́ tí ó bá ti ní ọyàn lá kò sí láì fi ń bẹ̀ òyìn ní ọ̀dá tó ti bá lè yíò lè gbé tọ́lẹ̀tì sínú mọ́sálásí àmọ́ èèyàn lè gbé lálùwàlá sínú kíni sí ibi mọ́sálásí àti kírun gẹ́gẹ́ sí láì fi ń bẹ̀ tí ó bá ti ní disturb àwọn èèyàn. Naam àdíṣe tá ń kálẹ̀ kan lọ wọ́n ní àfáwọ̀ Abdullahi ibn Abbas ó gbọ́ tí Abu Hurairah sọ pé in tí náà bá ti jó kí ẹ̀ ṣe kíni kí ẹ̀ sàlùwàlá àfáà Ibn Abbas wá ń sọ báyìí pé bóò ni ó sì máa sàlùwàlá atawadda'u min ta'am ajiduhu fi kitabillahi halalan li'anna an-nara massatuhu bóò ní sì máa sàlùwàlá níbi oúnjẹ kan tí mo rí pé aláàlí níbi tírà Ọlọ́run ọba àmọ́ nítorí pé iná ti wájú níbi máa sàlùwàlá bóò ní sì máa sàlùwàlá ń bẹ́ẹ̀ kọlọ́ àfáà Abdullahi ibn Abbas ń sọ bẹ́ẹ̀ Abu Hurairah sọ báyìí pé fàjámà Abu Hurairah asọ Abu Hurairah kọ́ àwọn òkúta ńlẹ̀ faqala ashhadu adada hadha al-asọ tí mo sì mú òkúta tí mo mú lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni mo mọ̀ pé anna Rasulullah ipò òjíṣẹ́ Ọlọ́run bá sọ báyìí pé tawadda'u ẹ máa sàlùwàlá mimma massati an-nar ìtìná bá sí kíni ìtìná bá ti jó mo mẹ́rin gẹ́tì mi tí àbú ẹ̀ àdóléré rí nù àmọ́ àbú àfáàwà Ibn Abbas ó yóò wípé ànábì padà ń ṣe kíni kò padà máa sàlùwàlá mọ́ níbi tí kíni níbi tí náà bá ti sè náà fi sọ wípé bí èèyàn bá ti mọ̀ pé nǹkan yóò dáa àbí ntànàbí ṣe rèé a gbọ́dọ̀ gbé kalẹ̀ nítorí kíni nítorí ọ̀rọ̀ àwọn bàbá kan àbí èèyàn kan yóò gbọ́dọ̀ gbé kalẹ̀ lafawa Shafi'i rahimahullah tó bá rádìsì mí yóò ní àdìsì yìí ìwò bí yóò wọ́ authentic àmọ́ tó bá wọ́ authentic yóò ní tó gbé jáde yìí lèmi náà máa sọ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ fún ilẹ̀ sample bí yàn bá jẹ ẹran ràkúnmí àti ẹran àgùntàn ó yàtọ̀ síra wọn Ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní
ẹ má ṣàlùwàlá tẹ́ bá jẹran àgùntàn, ẹran ewúrẹ́, ẹran màlúù, ẹ má ṣe kíni, àmọ́ ẹ má ṣàlùwàlá tẹ́ bá jẹran kíni, látàwọ́gbọ́ omi lò fún mẹ́lẹ̀gánà, ẹ má ṣàlùwàlá tẹ́ bá jẹran àgùntàn, ẹran àgbò, àmọ́ ẹ má ṣàlùwàlá tẹ́ bá jẹran kíni, tẹ́ bá jẹran àkúnmí. Àfáwà Ṣáfì wá wò báyìí pé wẹ́ ní táàmà lọ́dọ̀ ànábì gbogbo tẹ́ran bá di sí tí náà bá di sí bọ́ bá wúyàn ìyẹn lè sàrọ̀lá, bọ́ bá wúyàn kí ẹ mọ́ sí kíni, bọ́ wà láti wá sàrọ̀lá ń bẹ ẹran àkúnmí nítorí à ń tó ń torí pàdé sí èèyàn kan mẹ́mẹ́ ìmọ̀ dáadáa. Bọ̀ tó bá yẹ pàdé sí ẹni tó wà ń bẹ yìí tó bá yẹ pé wà authentic tí èso kùrọ̀ tó rí rẹ̀ ẹ máa sàrọ̀lá ń bẹ ẹran àkúnmí. Àmọ́ láyé Imam Ṣáfì bá jẹ ẹran àkúnmí bá bèèrè lọ́wọ́ rẹ̀ yóò ní ká má sí kíni, ká má tán àlá sí ló fi kú. Àmọ́ ti sọ̀rọ̀ kẹ́kálẹ̀ onítàdísì yẹn bá fi lè lálàáfíà o ẹsẹ́ kéré ẹ máa sàrọ̀lá ẹ̀tún àláṣẹ. Nígbà tó padà wá yá àwọn èèyàn wá di padà àdísì yẹn sí kíni ó lálàáfíà definitely mọ́tàbí Ṣáfì ní pé kíni ká máa sàrọ̀lá báyẹn. Ẹ gbọ́ mi, Imam Ṣáfì nítorí lé láyé ẹ̀ ní àbá ti jẹ ẹran ìsídẹ̀ ẹran ewúrẹ́ ni, ẹran màlúù ni, ẹran àkúnmí ni, onídìíkẹ́ sí kíni ẹ̀sàlùwàlá. Àmọ́ wá sọ àdísì ànábì kan fún pé ànábì tí ẹ bá ti jẹ ẹran àkúnmí ẹ má sí kíni ẹ má sàlùwàlá. Àmọ́ àdísì yẹn kò sí kíni kò ní ilẹ̀ lọ́dọ̀ rẹ̀. Ọ wá sọ àsọ́lẹ̀ pé bá àdísì yẹn bá ti lálàáfíà o fahuwa madhhabi idha sahha al-hadith fahuwa madhhabi. Káàdísì yẹn bá ti lálàáfíà ìdí mo sọ yìí gbogbo ìkalẹ̀. Nígbà tá padà wá confirm àdísì yẹn lálàáfíà Imam Ṣáfì ti kú tán definitely àdísì yẹn yóò máa jẹ́ kéré àdísì rẹ̀ yóò máa jẹ́ mọ́dàbí rẹ̀. Lòun fún náà sọ pé ajma al-ulama àwọn àfáà fẹnukò ala anna man istabana lahu aw man istabanat lahu sunnatu nabi, ẹni tó bá ti mẹ́gbà àdísì ànábì rẹ̀ súnà ànábì rẹ̀ la yajuzu lahu aw la yasihhu lahu an yada'a li qawli ahad, kò tọ́ fún kó gbé kalẹ̀ fọ́rọ̀ yẹn kan. Mo mẹ́ gẹ́tì mi ní táwọn sàbí máa ń dó ilé rí nìyẹn, in tó bá ti rọ́dọ̀ ànábì làwọn sì kíni wọ́n gbèrà lé lérí. Naam, ìjákà àdísì kan sí àdísì di sẹ́mà àdísì náà ni ìjákà àdísì pé ànábì èsì kíni ó padà gbé kalẹ̀. Báàbù tarkul wudu mimma ghayyaratin nar, ìmọ́sàlù àlámọ́ níbi tó wọ́n bá ti fi náà sí látọ̀dọ̀ Ummu Salama anna Rasulullah olójúsí ọlọ́wọ́ bá akala katifa, ànábì jẹ ìjìká ẹran ọjẹ́, ànábì láìkì ìjìká tẹ́gẹ́tì, ànábì láìkì ìjìká ẹran ànábì jẹ. Faja'ahu Bilal wà bá ànábì àsìkò ojú tó ànábì sí sàrọ̀lá fa kharaja ila salat, ànábì lọ kínu walam yamassa ma, ànábì olómi kankan mọ́. Ànábì sàrọ̀lá tán àwọn bá ànábì pé ànábì sàrọ̀lá tán àwọn agbẹ́ran wà ànábì jẹ ó jẹ ẹran tábà ìdó Bilal sì dé ànábì àti pẹ̀rún á sì kámọ́ ní ìsìn ẹmọ bọ̀ wá ànábì sì jáde kò sí kíni olómi kankan mọ́ kò sàrọ̀lá. Definitely bí yàn bá jẹun tí ó bá sàrọ̀lá àlàlẹ́ ò sí kíni kò bàjẹ́, tó bá ti sàrọ̀lá tẹ́lẹ̀ ó wá jẹun àlàlẹ́ ò sí kíni kò bàjẹ́. Àdísì sọ́rọ̀ àfíà. Lẹ́yìn ìgbà náà wọ́n tó gba àdísì míì wá látọ̀dọ̀ Sulaiman ibn Yasar ó ní dakhaltu ala Ummi Salama, àwọn lọ́wọ́ létọ́ Ummu Salama fa haddathatni wọ́n sọ báyìí fún mi anna Rasulullah ìpàdé sallam kana yusbihu junuba, ànábì a máa sùn lẹ́ni tó ní jẹ́nàbà lá, yóò wá jí láàárọ̀ kò tí wẹ̀wẹ̀ tí ó ní jẹ́nàbà yẹn. Min ghayri ihtilam, ànábì ò sùn kò lálàá ó súnmọ́ ìyàwó ẹ̀ ni. Thumma yasum, ànábì sì máa gbààwẹ̀ sùn. That is lóru ànábì súnmọ́ ìyàwó ẹ̀, ànábì wá wẹ̀ jẹ́nàbà tó fi wá jẹ sàárì, wọ́n wá ń jẹ sàárì tán àsùbá àti wá àlùfájàrí ti yọ ìgbàyàn ànábì ẹ̀sẹ̀ wà lọ́sí kíni wá ṣe lọ́wọ́ ẹ̀ ọba rẹ̀ jẹ́. Ìyàwó Àìṣà sọ bẹ́ẹ̀, àbúrò rẹ̀ sọ bẹ́ẹ̀, àìbọ̀ náà ń pè àwọn míì náà tó sọ bẹ́ẹ̀.
وحدثنا مع هذا الحديث wọ́n ní pé ìyá wa Ummu Salama tó wá sọ hadisi fáwọn pé annaha qarrabat ila nabi jamban mashwiya àwọn gbé èjìká ẹran kan fún Ànábì táwọn ti sún Ànábì ti sàwàlá fa akala minhu Ànábì jẹ ńbẹ̀ thumma qama ila as-salat Ànábì lọ kírun bẹ́ẹ̀ wa lam yatawadda Ànábì ṣe kíni kò ṣe àlùwàlá eléyìí fi ń sọ fún wa pé ìgbẹ̀yìn ọ̀rọ̀ Ànábì sí kíni kì í sàlùwàlá mọ́ níbi tí iná bá ti jó. látọ̀dọ̀ àfọwà Ibn Abbas an shahidtu Rasulallah aláwọn rí Ànábì akala khubusa Ànábì jẹ búrẹ́dì báyìí wa lahama àti ẹran thumma qama ila as-salah Ànábì sí lọ kírun wa lam yatawadda kò sàlùwàlá ó jẹ tábàáyí sí lọ kírun dàtí ó ti sàwàlá tẹ́lẹ̀ ó ṣẹ̀ wá jẹ́ kò wá sọ pé nígbà mo ti wá jẹ nǹkan tí náà ti sè kí wọ́n tún Ànábì ṣe bẹ́ẹ̀ èyí tó wá parí ẹ̀rì an látọ̀dọ̀ afá Amr ibn Mansur látọ̀dọ̀ Ali ibn Ayyash haddathana Shu'aib an Muhammad ibn Munkadir an sami'tu Jabir ibn Abdullah aláwọn gbọ́ Jabir ọmọ Abdullah sàbí Ànábì ni sallallahu alayhi wa sallam qala ọsọ báyìí pé kana akhir al-amrayn ìgbẹ̀yìn ọ̀rọ̀ the last view Ànábì min Rasulillah tọ́tọ̀ Ànábì tarkul wudu Ànábì ma ń gbé kò ní sàlọ̀ alámọ́ mimma massati nar ní tán bá ti fi iná sí kíni tán bá ti fi ṣe o ní last ọ̀rọ̀ that is bí a bá jẹun oyè lọ́kì rẹ̀ láìsí kíni ẹlẹ́mọ̀ sí àlùwàlá àmúdá púpọ̀ jù kí wọ́n sí kíni kí wọ́n yọ nínú lọ́wọ́ wá jẹun wọ́n bá tó wá lọ jẹ ẹran lójú ilé ìrùn kínú àwọn fàṣà onípẹ̀ tó bá jẹ́ wípé tí ó pọ̀ ni kò sí láì fi mẹ́ tí ò lè disturb pé tí ò tún máa lọ ẹnu àwọn ẹgbẹ́ ìtò tó máa tó ń jẹ ó ti ń jẹun lé ìrùn eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà tí yàn bá gbààwẹ̀ ẹnu Ramadan tí yàn sínú mọ́sálásí tí wọ́n gbé támúrù wá ẹ wá jẹ támúrù tán sórí ìdíkẹ́ tó lẹ̀ sí ẹnu mo bá lè sin ẹnu nù ó dáa àwọn ọba jẹ támúrù dáadáa ó máa rí tèsì díẹ̀ díẹ̀ lẹ́nu ọba àrùn rẹ jẹ́ wallahu ta'ala a'lam ká parí báyìí kákárí ọbúkà dísìkà àtàwọn ti parí báyìí tí question máa ń bẹ bismillah any question inshallah tí ọba sí question wà ní tí ó sí question naam bismillah naam ọ̀pá fánù nígbà ìyá pa fánù kí fi gbọ́nà máìkì yàn naam tí yàn bá yàn wà ní léyìí dúró naam yẹn lè sí kíni yẹn wà lérí dúró àbí èyí yẹn lè correct kò sí láìfì yẹn lè correct ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn náà ló sì wà bí yẹn sì jọ ń kírun náà ni kò sí láìfì ń bẹ nítorí pé harakatun basitọ̀ nìyẹn kì í sí nǹkan tó pẹ́ ìyẹn gbèsè rẹ̀ dáadáa so ti àwọn sàbí máa ń correct àwọn ẹlòmíì tí wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn lápò ànábì gánà sí ẹni tó wà lápá bọ̀ náà ń pè tó wà lápò sí ànábì fàwá sí kíni wọ́n fọwọ́ sápọ̀ ọ̀tún rẹ̀ sallallahu alayhi wa sallam Abdullahi ibn Mas'ud ìsìn kírun pẹ̀lú yàn kan ìgbà tí yàn kan jọyìn rẹ̀ sẹ́gẹ́jẹ́ rẹ̀ nìsín ó mọ́ àmì èjì ó mọ́ wọn ó sì tì wọ́n sẹ́yìn ẹ̀bọ́ sẹ́yìn kí ni máa ṣe kíni kí ni máa wà níwájú àti imam wallahu ta'ala a'lam sọ́tí náà. 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 Ìyẹn lè bẹ̀rẹ̀ bò. Kò sí láì fi hàn tó bá táyàn. Nǹkan bá táyàn lé ìrùn tí yàn á fi ń concentrate sáyé pa kò sí láì fi mẹ́.
tó ti bá wọn gẹ́gẹ́ bí tí yàn bá rí jù náà lẹ́yìn ìyẹn lè pa àwọn ẹgbẹ́ ẹ̀fọn tí ó disturb yàn àbíbò ní ń pè kankan tí ń lọ wọ́n lọ pa tí ó sì wá sọ́dọ̀ rẹ̀ ẹgẹ́ ti bá ní ìsìn yẹn ń ṣeré nù àmọ́ wá jẹ́ pé kankan tí ń bọ̀ wá sí ibi tí ń fi rí kán gẹ́gẹ́ rí ìsáyé ta dànù kò sí láì fi mẹ́ àwọn aráka tó ń ṣe ti bá ní ìsìn kò sí láì fi mẹ́ because bí kankan yẹn bá padà tààyàn ọ̀ nígbádùn rún o tètè wá ní ìyẹn máa ṣe jójójójó ní ẹ̀mí ó kó mi rún kí yẹn ti wá ti pa ló jẹ́ pé tí yẹn bá wà níbi ìrún tí yẹn bá rí jù wọ́n fara mọ́ kí yẹn ṣe kíni kí yẹn pa níta tó gbé sípò ojú náà ní gbàwọn kankan yẹn báwọn náà àkèké àwọn ẹgbẹ́ kankan tó jìnnà sọ́dọ̀ yín tí ó dọ́dọ̀ rẹ kò ní ìdílé yẹn tó ti àwọn haraka àmọ́ kó jẹ́ pé yẹn kàn wá ń ro orílẹ̀ èdè ìrún àbí yẹn kàn wá ń rọra pẹ̀lú pé ìmáàmù ti pẹ́ èyí ò ní ọ̀dà òun náà bà wọn jẹ́ tó ti àmọ́ yóò mọ dí ládàá ìrún kù àmì yìí tó táyàn kankan ìtọ́ ní ìsìn yẹn mú tọ́ ní ìsìn wọn gbé rí ìrún mọ́ wà títí fọwọ́ pa ó kọba lè tutù mọ́ ọlá wà ilẹ̀ ọkàn rí ó mọ̀ wá pé inú mo sì wà kí ni sí tàbí ara báyìí kí ni mo ti kírun tán àwọn bá ti fọwọ́ pa ó ti ṣe kí ni ó gbẹ̀mí kú mẹ́ Islam ò lè tó báyìí Allahu ta'ala alam. Now this is the question. Oh, inshallah. Now bismillah. Now, ǹtí kẹ́tì pẹ́ ìyẹn wà níbi now now no ó dìpẹ́ndì tó bá jẹ́ pé èèyàn kírun ibi tó ga tó ti bá ní ìsìn yẹn bá ń kírun ibi tó ga yẹn ká wọn kọjá nísàlẹ̀ yẹn tó wáyé pé ìgbọ̀n kan ni ìgbọ̀n kan báyìí níwájú yẹn báyìí gbogbo ẹ̀ bá ti kọjá lẹ́yìn ìgbọ̀n kan kò bá wọn jẹ́ ẹ wọ́n mi bóbi bá kọjá níwájú yẹn bájá bá kọjá níwájú yẹn bí kẹ́tẹ́kẹ́tẹ́ bá kọjá níwájú yẹn ní ìgbọ̀n kan báyìí kò bá lọ́la jẹ́ kò bá wọn jẹ́ àmúntọ́ náà ti gbọdọ̀ gbé nǹkan kalẹ̀ àmọ́ tí o bá ti wá gbé nǹkan kalẹ̀ kò bá wọn jẹ́ ìgbọ̀n kan tí yẹn bá dúró tẹ́gẹ́tì bá ní ìsìn gbọ́n tí yẹn bá náà yẹn wọ́n náà ń pè ní kíni hadu sutura ni ẹni wá fẹ́ kọjá wájú yẹn ni ó gbọ́dọ̀ aláwọ̀ àmọ́ èyí tó jìnà bí ibẹ̀ wọn ní ìsìn wọ́n á ní pé èyí ò kàn mí mọ́ tó ti bá wọn ní ìsìn gẹ́bẹ̀ náà ni ìyẹn wá ń kí òun lókè ìyẹn kan wá kọjá tó ti wá sí dídé yín ìdájọ́ òun náà ni àmọ́ báyìí kò kè tí yẹn wà òkè fíofío òun á wà ń sálẹ̀ lẹ́lẹ́ ẹ̀wọ̀n àlọ́ṣẹ́ òun á kọjá ti jìnà síra yín tó ti bá ní ìsìn àwọn afáàfin ní pé sí ìmáàmù lè wà lókè kí máa mú wọn wà ń sálẹ̀ kò bá mu ìmáàmù gbọdọ̀ wà ń sálẹ̀ ẹni tí ó wà kọ́pì rẹ̀ ó lè wà ní kíni lè wà lókè ó bẹ̀rẹ̀ sí gẹ́ẹ̀tì mi àmọ́ kó jẹ́ pé ìmáàmù wa wà lókè ẹni tí kọ́pì wa wà ní sálẹ̀ kò bá mu ìmáàmù gbọdọ̀ máa wà ní sálẹ̀ ẹni tí kọ́pì wa máa wà ní kíni lókè gẹ̀bí Kaaba náà àwọn mùsùlùmí máa ń kírun lérí àpáta ìmáàmù ó sì wà ní kíni ìsàlẹ̀ ní Kaaba mẹ́lẹ̀ wọ́n ti máa kírun Jabal àbí Kubais àwọn sàbí máa ń ṣe bẹ́ẹ̀ láyé ànábì láwọn táwọn àmàkà erékè làwọn ti máa kí wọ́n sì máa fọ́ọ̀lù ìmáàmù tó wà ní Kaaba tó ń wà ń sálẹ̀ wallahu ta'ala alam so ti Uzaifa bú ni àmọ́ni ti lọ ṣiṣẹ́ àmàbílù kan lọ́jọ́ kan bá sọ́wọ́ ni ìmáàmù bẹ̀ á bọ́ sí orí òkè Uzaifa náà ni ìyẹn kan ló wá fà náà sábí ó sì fàájá gbọ́ lẹ́nu ànábì kọ̀ fún wọn ká máa bọ́ sí kí ìmáàmù máa wà lókè ẹbọ mi káwọn màmú wa wà ní kíni nísàlẹ̀ láàrín sọ pé rí pé tá máa ń ṣe pèpè báyìí tí wọ́n ṣe tí bá mú wa wá gùn kò bá mu kọ́dà bí ò bá jù báyìí lọ kò bá mu títí báyìí nìsín ó gbọ́dọ̀ wà flat pẹ̀lú àwọn màmú wọn àwọn màmú yẹn lè má kí wọn lérí ọ̀fṣẹ̀ ìmáàmù gbọ́dọ̀ wà lérí ọ̀fṣẹ̀ Wallahu ta'ala alam tó sì jẹ́ ni now any question afáàlẹ́ òkú tíra kàí lónìí inshallah àwọn náà ń sọdún
asọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.